tarawha táwọn èèyàn ò lè rí wọn wa azaba alladhina kafaru ó wá jẹ àwọn kèfèrí níyà wa dhalika jazaa'ul kafirin eléyìí náà lẹ̀san tí ń bẹ fáwọn olùkọ́ t'Ọlọ́run. So ó bó ti sọ anzala sakinatahu ala rasulihi wa ala al-mu'minina wa anzala junudan lam tarawha ó máa ń sọ kalẹ̀ fáwọn àtànẹ́bì àtàwọn tó gbàgbọ́ ni. So tó bá tún wọnú suratul Fatih aya 26 ó ní fa anzala Allahu sakinatahu ala rasulihi wa ala al-mu'minina wa alzamahum kalimatat taqwa Ọlọ́run sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ fún jíṣẹ́ rẹ̀ àti fáwọn mùmínì. Ọlọ́run kò ní dá sọ ìfọ̀kànbalẹ̀ fún ànẹ́bì kó wá má sọ fọ̀kànlẹ̀ bára fẹ́ni ti bí yẹn ẹ̀rù wá ń bà yẹn ń banújẹ́ ń sunkún pé tán bá lè káwọn mọ́ bẹ̀. Ànábì wa ń sọ pé la tahzan má banújẹ́ inna Allaha ma'ana Ọlọ́run ń bẹ pẹ̀lú wa torí òun ò gbọ́ lọ́hùn gbọ́ lọ́lọ́run fi ní wa anzala sakinatahu ala rasulihi wa anzala sakinatahu alayhi lórí ànábì nìkan wa ayyadahu lóhun nìkan bi junudin lam tarawha. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Náà kí wá la fi wá lè sọ̀rọ̀ ilé àfáà wa Yahya ibn Ma'in min al-mushaqqiqin bi riwayati huduri Abi Bakr fil Ghari. Àfáà wa ibn Ma'in lára àfáà tí wọ́n jẹ́ àfáà fún Imam Bukhari tó jẹ́ àfáà aládìísì wọ́n pẹ̀lú àfáà tí wọ́n ṣe iyèméjì lórí wíwà nínú kòtò Abubakar pẹ̀lú Ànábì táwọn èèyàn gbà wá. À ń tọ̀ yìí kí Anas ibn Malik fakanati shukuku tahum awla dhalika al-hadith bi suwari muta'addida wọ́n ṣe iyèméjì lórí ẹ̀ pé kò lè rí bẹ́ẹ̀ téèyàn bá lọ ka Siyaru A'lamin Nubala ti Imam Zahabi ó bá ń bẹ̀ nínú volume 10 kì í kàn jí yẹn sọ fún ẹ Ta'dhibul Kamali lil Madhi lọ́ọ̀kà ń bẹ̀ ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ kan náà qad dhakara hadithul Ghar al-Abbas bin al-Fadli al-Azruq an Thabit. àfáàwà al-Abbas bin al-Fadli al-Azruq àwọn náà sọ̀rọ̀ Ghari Ìráyì fún àfáàwà Thabit látẹnu Thabit an Anas faqal fihi Yahya ibn Ma'in ńgbà táfàwà Yahya Ma'in fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kadhabun khabithun bàbá ńlá ọba òpùrọ́ ni èèyàn jákújákú sí ni khabith kìí ṣe èèyàn gidi. lọ ka ilé tí mò ń sọ yìí ó wà nù Tariku Baghdad ó wà nù volume 12 so wàhálà rẹ̀ ò ní pọ̀. bẹ́ẹ̀ náà tá a bá wo àwọn ruwatu hadithil Ghar àwọn tí wọ́n gba àwọn àdísù pé Abubakar kó àpẹ̀lá nẹ́bì nínú kòtò wá ó rí pé àwọn àfáà jẹ́ kó yé wa wípé bayna kadhabin wa mudlisin da'ifin òpùrọ́ irọ́ ọba irọ́ ògbóná gbòǹgbò nínú irọ́ àtàwọn mudlisin wa da'ifin àwọn tí wọ́n máa da ojú ọ̀rọ̀ rú tọrọ wọn ò fẹsẹ̀ rinlẹ̀. nínú wọn ni wọ́n ní faqad kana Sulaiman bun Harb àfọwà Sulaiman bun Harb yuda'ifu hadithal Ghar àwọn náà ṣe tẹ̀dìyìnfù àdísù pa Abubakar wà nínú kòtò alladhi dhakarahu Khalid bin Khaddash èyí táfàwà Khalid ọmọ Khaddash mú wá an Hammad bin Zayd an Hayyub bin Nafi' an ibn Umar. eléyìí lọ su'alatul ajuri li Abi Dawud Sulaiman bin al-Ash'ath lọ kanu tíra wọn su'alatul ajuri li Abi Dawud Sulaiman bin al-Ash'ath lọ kàn bẹ̀ ó bá ń bẹ̀. sórí tọ̀hún nìyẹn ìṣá wọn lọ́gbẹ́
pé irọ́ ló pọ̀ jù nú ọ̀rọ̀ wọn yẹn fi ta'uni fi ruwati al-hadith al-makhdhub fi uduri Abi Bakr fil ghar, pé irọ́ ni wọ́n ń papá Abubakar wà nù kòtò yẹn, àwọn tí wọ́n ṣá àwọn àdísì yẹn lọ́gbẹ́. Lọ́ka Tariku Baghdad, lọ́ka volume 8, mi ò ní sọ péjì fún ẹ. Àmọ́ tó bá pè mí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi odò mi tó fi pọ́n mi lé, wallahi máa sọ péjì fún ẹ. Mi ò fẹ́ ká sì gógùn ni. Lọ́ka Tahdhibul Kamal ti àfáwà Al-Madhi, lọ́ka Tahdhibu Tahdhib ti àfáwà Ibn Hajar, lọ́ka Tariku Dimashqi, lọ́ka Siyaru A'lamin Nubala, lọ́ka Mizanul I'tidal tàfáwà Dhahabi, àtàwọn tírà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń sọ fún wa pé àwọn àhàdíìfù tó ń sọ fún wa pé Abubakar wà nù kòtò, ọ̀pọ̀ àwọn tí wọ́n wí irọ́ ni wọ́n pa. Torí ẹni tí ń bẹ nínú kòtò pẹ̀lú Ànábì deliluhu Bunu Bakar, ẹni tó mú rìn tí wọ́n ń pè ní Bunu Bakar, Bunu Ureikiti Ad-Daili ló mú rìn. Ó pàdánù náà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam níbi tá Ànábì ti ń lọ tó ń bẹ Ọlọ́run tí ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ àti kóòtù yẹn sẹ́yìn. Ló wá dípá Ànábì béèrè ìrànlọ́wọ́ ẹ̀, ẹni yìí sì dá Ànábì lóhùn. Bẹ́ẹ̀ kẹ̀rí masọ́dìrò ti jẹ́ kó yíwa pé anna Ibn Bakr kana mushrikan, Ibn Bakr yẹn ò ṣẹbọ ní lásìkò náà, kódà tó fi kú kò láǹfààní kó gba Islam. Torí pé ẹni yẹn falaqad kana Ibn Bakr yumarisu taqiyya, ìgbà tó ti kó fẹ́ padà fẹ́ gba Islam ẹ̀yẹn kò rí ìgbà dáadáa. Ó máa ń sọ nínú àwọn ikímọ̀ lọ́dọ̀ Ànábì yumarisu taqiyya, ó máa ń fi ń pamọ́ yakhfa kana yukhfi islamahu, ó máa ń fi Islam ẹ̀ pamọ́. So Ibn Bakr ó gbajúmọ̀, ó sì popular púpọ̀ láàrin àwọn kèfèrí, èyí wò jẹ́ kó rọrùn fún láti ṣe Islam. Wa kana yatazaharu bi ibadati al-awthan, ó sì pẹ̀ láwọn tí wọ́n gbé àbò ṣàsórí. Hatta la yashuku fi, débi pé àwọn èèyàn ní lè ṣe iye méjì sí wípé bóyá ó ń ṣe Islam, ó gbé ìrù sórí ni. So ìyẹn túmọ̀ sí pé gbogbo eléyìí o, àwọn èèyàn ni wọ́n yí orúkọ Abubakar tí wọ́n yí kúrò ní Ibn Bakar, wọ́n sọ ọ́ di Abubakar Ibn Atiku ní tibí, eléyìí Ibn Ureikiti Ad-Daili. Ó wà nù Tariku Dimashqi tàfáwà Ibn Asakir. Ọ̀rọ̀ yìí ń bẹ kìí ṣe tí yóò máa jiyàn sí, tí ó máa túmọ̀ sí pé gbogbo àwọn rìwáyà tán mú wá ní rìwáyàtún Israiliyatun, àwọn ọ̀rọ̀ táwọn Israeli ń gbà tán dọ́dọ̀ wa láti fi bàbàrà Ànábì wa, tó ráwọn yu'arrifuna al-kalima an mawadi'i, àwọn ni wọ́n mọ ọ̀rọ̀ yìí. Lára àwọn irọ́ tí wọ́n sì fi kún náà ni aláǹtakùntakùn. Mo ti sọ gbogbo yẹn, tó bá fẹ́ wò ó rí pé gbogbo yìí ọ̀rọ̀ ìtàn nínú rìwáyà Ankabutu, ọ̀rọ̀ Ànábì Daud tó jọ́rọ̀ àwọn Yehudi ni wọ́n lọ mú. Lọ́ka tafsir Qurtubi ó bẹ́ẹ̀ láǹsọ yìí mẹ́, àbí kó lọ́ka Sheikh Najahu At-Tahi Majalatul Minbar adad 19 lọ́ka. So kọ́lọ́n kó ṣíjú àánú wò wá, wọ́n ti pa iná yẹn padà. Ẹ jẹ́ kí n ṣílẹ̀kùn ilẹ̀ dáadáa díẹ̀. Naam, ìyẹn ó lọ báyìí bá ti wí, tá fi mọ̀ yí pé Abubakar kan ló wà nínú kòtò pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ kí n wá padà sí bí ọ̀rọ̀ tí bàbá Mudirul Markaz adamallahu ayatahu, tí bàbá ń sọ fún wa wípé, mo sọ pé ọ̀rọ̀ téèyàn bá fẹ́ sọ̀rọ̀ mímọ̀ kò ní ìdí kó wá máa pariwo kó máa bú àfáà àgbà. Ọ̀rọ̀ tí bàbá sọ lórí pé Felix of Nella, kódà àwọn méjì ni wọ́n, ẹnì kejì ẹ̀ ni wọ́n ń pè ní Maximus. Felix of Nella yìí ó rí pé son ọmọ Amias ni bàbá ẹ̀, láwọn tí wọ́n já sí pé Syria Neplesite ni wọ́n. Mi ò fẹ́ fa ọ̀rọ̀ gùn lórí ẹ̀. Àwọn méjèèjì tó bá wo Felix of Nella yìí, sójà ni. Nígbà tí bàbá rẹ̀ wá kú, ogún bàbá rẹ̀ tó jẹ́ oníbi lọ́rọ̀ ní bàbá rẹ̀, ó wá ta gbogbo rẹ̀, ó wá kó fáwọn aláìní.
ó fi ṣe charity ń bọ̀ wá ṣe ìyíhun ló wá wú Maximus lórí ló wá sọ ọ́ di gbákejì ẹ̀ lòun fi ń jẹ́ Saint Felix of Nola torí pé tòsí ìta ló lọ́dọ̀ wọn. Ó rí pé tó o bá sì débẹ̀ ọ̀rọ̀ aláǹtakùn wà nínú ìtàn ayé tiwọn náà. Nígbà tí wọ́n fẹ́ jẹ Maximus níyà wọ́n lé òun náà nílùú ó lọ sá sínú gáàrù ni. Wọ́n sì ti Felix of Nola yìí wọ́n tì í mọ́lé nígbà tí wọ́n rí Maximus mú. Ọlọ́run wá ṣe iṣẹ́ ìyanu. Ọlọ́run sọ àwọn ọmọ ogun kalẹ̀ tóun náà ò lè rí tó já sí pé wọ́n mọ bó ṣe jáde nínú ibi tí wọ́n ti mọ́ pẹ̀lú ṣẹ̀kẹ̀ tí wọ́n dè mọ́ lọ́rùn tí wọ́n dè mọ́ lẹ́sẹ̀ gbogbo ẹ̀ sì jálulẹ̀. Ògiri ń bi tó gbà jáde aláǹtakùn sì takùn dí gbogbo ọbẹ̀ débi pé ẹ ní mọ̀ pé ògiri ti yá ń bẹ̀. Tí bàbá àmójúlù mọ́ríkàsí bá wá yà lọ ọbẹ̀ tí wọ́n mú áyà yẹn tí wọ́n fi tú pé kèfèrí kan, mi rò pé ẹ gbọ́ mi, kèfèrí kan tó já sí wípé òun náà wà nínú gáàrí òun àti kejì ẹ̀ torí pé nígbà tí Felix of Nola yìí tóun padà wá escape nínú kànga tí Maximum wà fún ìmọye ọdún kò jẹ kò mu ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ síbẹ̀ òun lòun padà wá lọ láti lọ làá láti dáàbò bo ẹ̀mí Maximus yẹn. Òun ló lọ dáàbò bo ẹ̀mí ẹ̀. Ìyẹn ló bí pé tó bá ń sọ yí pé illa tansuruhu tẹ́ ẹ̀ bá ràn lọ́wọ́ qad nasarahu Allah Ọlọ́run náà ní ìyẹn náà lọ́wọ́ sáníyà ìsìnlẹ́yìn tó ráwọn méjèèjì yẹn náà kílẹ̀ tí ń pè Felix of Nola àti Maximum àwọn méjèèjì náà bára wọn pàdé táwọn méjèèjì náà fi dèrò kòtò tó fi di pé Felix of Nola òun ló yọ Maximum. Ó rí pé tàwínul Qur'an ìyí wọ́n túmọ̀ sí pé bàbá sọ fún wa pé 100% wọ́n ní mo ti sọ́ọ́rí wọ́n tún wá mú túmọ̀ míì wá tó bá jẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ ni wọ́n ní lè Sheikh Adam Habibillahi al-Ilori mudirul markaz qawlani fi hadhihi al-aya. Qawlu al-awwal wa anna man fil ghari ma'a ar-rasul huwa rajulun mushrikun wa qawluhu ath-thani wa annahuma kafirani fil ghari. Ó wá sọ pé asọ́hù min qawlayhi àmẹ́yí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ wọn méjèèjì wá anna nabiyya huwa fil ghar wa rajulun mushrikun alladhi yudilluhu ila al-Madina. Ọ̀rọ̀ mímọ̀ ló sọ yẹn orí ẹ pé nìyẹn onílàákàyè. Ó wá sọ pé wa qawluhu athani ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì fa huwa shadhun ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wọ́n láwùjọ ni kò gbajúmọ̀ tàbí kó sọ pé qawlun gharibun ọ̀rọ̀ yẹn strange. Àmọ́ tàkọ́kọ́ yẹn bàbá ti sọ yẹn kí wọ́n máa ní sẹ́yìn nìkan ní kíní kan ní àti mo dúró ajígí ni mo kí wọn mo ṣe dáadáa fún wọn Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún wọn. Mo ti sọ ọ́ rí ó dà mo ní part 1 part 2 lórí ẹ̀ eléyìí mọ̀kàn tó sáré mú wá ni ká fi ránra wa létí ló fi já sí pé Al-Qur'an yóò máa sọ̀rọ̀ ó ní pé nígbà tí bàbá yẹn fẹ́ sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ khabaru man qablakum ọ̀rọ̀ àwọn tó ṣáájú wà khabaru man ba'dakum yóò tún máa mẹ́nu bọ ọ̀rọ̀ àwọn tó wà lẹ́yìn ló fi já pé tó bá wo àwọn àfọwọ́n tafsir tí wọ́n bá ń tú tafsir inú Qur'an wọn a máa wá pẹ̀lú oríṣiríṣi ọ̀nà márùn-ún wọn ní wàkílà àwọn kan sọ wípé wọ́n á sì mú tán sọ wá wàkílà àwọn kan sọ wípé wàkílà wọ́n sì lọ bí ìra márùn-ún tọ́rọ̀ tí wọ́n sọ ó sì máa ṣe kí ni tí ó yàtọ̀ síra wọn. Even nínú àwọn asbabu nusul wọ́n sì búra wọn wọ́n yẹ̀yẹ́ ara wọn wọ́n yàkàyàkà ara wọn. So adamallahu ayatal mudir kọlọ̀ ń járí mudiri pẹ́ kọlọ̀ ń bá wa ṣàlékún dáadáa fún wọn. Ẹ dákun torí Ọlọ́run laqad ja'akumul ilafi bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil. Kódà nígbà tí Maximum yẹn kú
Maximus yẹn kú, gbogbo aráàlú ni wọ́n ń fẹ́ kó já sí wípé Felix of Nala yìí òun ni kó padà wá jẹ olórí ẹ̀sìn. Látara ìmọ̀lọ́wọ̀n ó sì yẹ́lẹ̀ olóhùn ọ̀fẹ́, ó lẹ́ni tó kángun sínú ìjọ yẹn tó kàn òun náà ní kán pè, ó sì yẹ́lẹ̀. So eléyìí bàbá Lágége ọ̀rọ̀ mímọ̀ ni wọ́n ń sọ, ìwọ ní òye, ìwọ tó ń sọ pé Abubakar nínú kó já sí pé ó gbé irọ́ dání tàbí kó já sí pé àyèmọ̀kan tiẹ̀ tún ju odò tèmi lọ. Abubakar kọ́ ò, Abubakar kọ́ ò, ó rí i pé in tó kù ní ìsìn èébú tàbí ká sọ̀rọ̀ gbogbo ń ta lè fi sọ pé Abubakar kọ́ wallahi ó kúnlẹ̀ bí yẹpẹ̀ nínú odò yẹn. Kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa insha Allah. Tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run, Ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.